lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀sẹ̀ tó kọjá ó yẹ kí wọ́n wà níbí. Hello, councillor, hello honourable, ó yá o, we have an emergency meeting as so please. Wọn gbọ́dọ̀ sọ pé no torí pé ṣe táwọn ń ṣe nìyẹn tí wọ́n yàn láàyò ni. Lágbo òṣèlú lẹ́tọ̀ wọ́n bá wa lórí ètò lónìí pẹ̀lú àṣẹ Ọlọ́run tó wá lẹ̀ pé ó bá tún rí bẹ́ẹ̀ náà a mọ̀ pé ti Friday wọ́n gbọ́dọ̀ ó di dandan nìyẹn pé àjẹ́ pé wọ́n wà lọ́jọ́ Jímọ̀ nìyẹn. Ẹ kú lé sà, ẹ kú lé mọ̀, ẹ kú lé gbogbo jẹ́ tí ń gbọ́ mi. Tèmítọ́pẹ́ Òjó òun ni ọlọ́wọ́ bọ́tìnì mi tó ń tẹ̀ fi ń gbọ́ mi lé. Ẹ lè darapọ̀ mọ́ wa ní Facebook wa báyìí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí Tungba FM live lórí Facebook wa, ẹ lọ sí Instagram wa, ẹ lọ sórí WhatsApp wa pẹ̀lú nọ́mbà yìí 09153250156 09153250156. Tẹ́ bá fẹ́ máa lé kọ́mẹ́ǹtì yín fún ẹ fẹ́ fún wa ní kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ẹ̀yin náà fẹ́ sọ̀pọ́tì tẹ wá pé bóyá ẹ wọlé ẹ lọ sórí WhatsApp yẹn ẹ lọ tẹ àtẹ̀jíṣẹ́ yín síbẹ̀ bẹ́ẹ̀ bá pè yẹn à ní gbé o tẹ́ bá pè yẹn à ní gbé o. Lágbo òṣèlú ètò lágbo òṣèlú ẹ kú lé sà, ẹ kú lé mọ̀, ẹ kú lé lọ́kùnrin, ẹ kú lé lóbìnrin. Sodiq Akébólú olólọ́wọ́ bọ́tìn tẹ fi ń wò mí káàkiri àgbálá ayé, ẹnìkan ló ń tẹ̀tẹ̀ fi ń gbọ́ mi, ẹnìkan ló ń tẹ̀tẹ̀ fi ń wò mí worldwide, ẹ mà kú lé o. Samuel ó ń bẹ lọ́dọ̀ mi ilé agbára ń bí lónìí àjọ ṣètò ní lágbo òṣèlú. Bákan náà Òrèbé the shortest lady inú Ayọ̀bámi oní wà níbí lónìí, ọmọ mi náà wà níbí Adéṣẹwà oní wà lágbára pẹ̀lú mi pẹ̀lú àwọn àìsí àjọ ń ṣe iṣẹ́ papọ̀ lọ́sàn-án ní ẹ̀kúlé kíkì òpọ̀jù lẹ́ẹ̀kan sí. Ètò tó gbajúgbajà lágbo òṣèlú ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ níbẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn tẹ́tí gbèdò kó tójúlù wọn àsìkò tó. Ètò tó gbajúgbajà lágbo òṣèlú àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn. Yóò dá yóò má dé dá o yóò dá yóò má dé dá lórílẹ̀‐èdè tó sọ fún wàrà fún oyin. Yóò dá yóò má dé dá iṣẹ́ ìríjú wa báwo ni níbi ká yàn yín sí ilẹ̀ ti ṣe yìí. Kí ni lọ́tẹ̀ tó ń bọ̀ yìí lágbo òṣèlú? Àwọn ará ìlú ti tẹ́tí sílẹ̀ ẹ sọ fún wa. Tẹ́tí gbèdò kó tójú lù wọ́n kò yẹ sọ́kò. Ètò tó gbajúgbajà lágbo òṣèlú ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ ẹ tẹ́tí gbọ́ wọn. Nínú ilé wa láti yàn yín síbẹ̀ kí ló wá dé? Kọ́mọ ìyá má ṣe dára mọ̀ torí òṣèlú. Onírísí gangan báwo la ti ṣe o? Bẹ́ẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn. Tẹ́tí gbé jòkó tójú nù wọn àsìkò tó. Ẹ ti gbé jòkó ẹ ti mú kalẹ̀ ètò náà ti wá wọlé báyìí. Níbo ni mò ń lọ lọ́sàn-án òní lórí ètò lágbo òṣèlú? Kùkù kẹ̀kẹ́ ìrọ́ kẹ̀kẹ́ ti ń lọ níwájú ti ń lọ lẹ́yìn 2023 ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Àwọn ọ̀dọ́ kí ni ìgbáradì wa fún ètò tó ń bọ̀ lọ́nà yìí? A ti ń gbọ́ àwọn kan ní láti Kogi wọ́n ní àwọn ọ̀dọ́ làwọn ń fẹ́ o, àwọn kan kì í rọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ tó bẹ̀ àtàrí àjànàkú ni kì í ṣẹ̀rù ọmọdé. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni sá? Àwọn ọ̀dọ́ àwa ọ̀dọ́ ṣé lóòótọ́ ni pé àtàrí àjànàkú kì í ṣẹ̀rù ọmọdé? Bóyá bó gómìnà ni, bóyá bó pẹ́sidẹ́ǹtì ni, bóyá ti sínétọ̀ ni, bóyá ti kánsílọ̀ ni, bóyá ti chairman local government ni, bóyá ti gọ́fúnà ni, bóyá ti honorable house of assembly ni. Ṣáà ti gbáradì? Because mo rántí pé nígbà kan nígbà tí ààrẹ wa sọ̀rọ̀ kan gbà pé today's youth they are lazy. Àní no kò rí bẹ́ẹ̀, irọ́ ni, àwọn ò lazy, àwọn wà kíní kan wọn fáwọn láàyè ni. Tábánà fojú wò dáadáa ìjáwọ̀ ọ̀dọ́ gan-an ṣé wọ́n rẹ́dí àgbẹ̀gbẹ̀ fẹ́ ṣe òṣèlú? Tábà wá rẹ́dí báwo la ṣe ń rẹ́dí? Ṣé nípa kátìntẹ́ẹ̀dì irun la fi ń rẹ́dì? Ṣé nípa ká gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ́dì ṣòkòtò tí ò lè wà assembly?
kárí kánsílò olóṣèlú kánsílò pé ó lọ tí ń tẹ̀lé so possible ṣé gbogbo àwọn wọ̀nyí ṣe láàfin wọnú pé àtò àwa náà fẹ́ òṣèlú ọ̀wá dénú ọbẹ̀ òkú yarí ní etí láìsó Ṣàngó òwònú house lọ àwọn èèyàn kan máa talent tó ń bọ̀ lọ́nà ẹ̀ olórí kánsílò wa nìyẹn àwọn ọkọ̀ ọmọ wúra wọn náà pẹ́lú àwọn ẹni pé èyí tẹ̀ mú ilé ọ̀rẹ́ dàgbé ara yín fàdí ẹ̀ o ilé ẹ̀lẹ́kọ̀ adìbò ẹni tí ò tí ì wọlé tó ti ń tẹ̀lé tó ti ń gbé fẹ́ sókòtò sílẹ̀ bẹ́ẹ̀ di bẹ́líìtì ń bẹ ń gbúdọ̀ wọ̀nyí ra bẹ́líìtì mọ́ ń sìn kò sí mọ́ ra bẹ́líìtì mọ́ ọwọ́ ló fi jẹ́ fi ń páàkì sókòtò nígbà tó lọ sọ́jà tó lọ mójú ara ẹ lọ́jà tó ra tó wù ọ́ ẹ jẹ́ kí wọ́n wọ sòkòtò yẹ kí á fọkọ́tà kẹrin náà ilẹ̀ gbẹ́ẹ̀ ti ẹ̀rí kanjọ́ kan àwọn ọ̀dọ́ wa náà nù ó ẹ fẹ́ di president ẹ fẹ́ di gómìnà lọ́la ara wọn náà ní o wọn àti kọ̀ǹdọ́tọ̀ náà jọ ní gbólóhùn aṣọ mọ̀rọ̀pọ̀lọpọ̀ yá ọwọ́ ọmọ akákọ̀ rẹ̀ kọ̀ǹdọ́tọ̀ ọwọ́ rẹ̀ akákọ̀ kọ̀ǹdọ́tọ̀ mọ́ bá kọ̀ǹdọ́tọ̀ fún nípínlẹ̀ ọ̀pá gbá gbósgbás wọ́n ní kó wọ́n sá ní bá kẹta rìn báyìí lọ ní kẹta rìn mo ní sọtán tó fẹ́ wú ẹ̀ rà olówó fowó rà yọ ni. A wà lórí àwọn ọ̀dọ́ lónìí ẹjá sòótọ́ ọ̀rọ̀ ṣáwà ọ̀dọ́ gan ṣàmúra alẹ̀ ṣàmúra kalẹ̀ pé yes kíní yìí ààrẹ láti ṣe. Ibi àwọn ìpàdé tá à ń lọ káàkiri báwo la ṣe múra lọ́bẹ̀? Wọ́n fẹ́ jẹ́ honorable councillor, wọ́n fẹ́ jẹ́ honorable chairman, wọ́n fẹ́ jẹ́ honorable báwo la ṣe múra lọ síbẹ̀? Fọ́ọ̀mù jáde láìpẹ́ láìjìnà báyìí ló kálukú tó máa ra fọ́ọ̀mù èmi fẹ́ dupò kánsílọ̀ èmi fẹ́ dupò wọn ní ká má dupò yìí ṣùgbọ́n olóyìnbó sọ pé kíní kan pé appearance shows the manner ìṣesí ti wọ gángan fún alára ẹ̀ bó ló ṣe rí ẹ̀yin bàbá yìí mọ̀mọ́ tẹ́ wà ní lónìí ẹ̀ dà sí ètò dáadáa lónìí ẹ̀yin ọ̀dọ́ fúnra lára yẹn ẹ̀ dà sí ètò dáadáa lónìí torí pé àwọn wà táwọn ọ̀dọ́ gan táwọn fúnra lára wa ìdí lè fi àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ láti sọ wípé ókè ẹtẹrù yìí gbé oyè ìdájọ́ mọ́ gbé lọ ṣé wọ́n lè yọ̀ǹda fún wa tinútinú ọmọ tó wà níléèwé ọ̀dọ́ tó wà níléèwé ló wà ó tí wọ́n rán ní skul lọ wọ́n rán ní skul lọ sí iléèwé ó dẹ̀ gbé mọ́tò ó náà ra mọ́tò 7 million ra mọ́tò 12 million bàbá yìí ò dẹ̀ fúra ń bo ló ti rówó yẹn ṣáwọn ọ̀dọ́ tí a sọ pé tó honorable house of assembly wa rèé wàláì kọ̀ǹpútà ní bàbá ṣiṣẹ́ yẹn kọ̀ǹpútà ní gbogbo tí ń jẹ́ ará àdúgbò pariwo ẹ̀ka pariwo sápò ara ètò yìí níbo làwọn ọ̀dọ́ níbo la ti ń sí lórí ètò òṣèlú lórí ọ̀rọ̀ òṣèlú ọ̀dọ̀ wo là ń gbà tá a fi ń sí àbọ̀dọ̀ tí wọ́n dédé dádúró lójú ọ̀nà gbàùn tó yá dúró ń bẹ̀ táwọn ọlọ́pàá ní òkè o kí lórúkọ ẹ̀ bolo ti ń bọ̀ o tọ́lọ́pàá ọ̀tí ẹ̀tí ìdádúró gan tó ti gbéjà pàdé ọlọ́pàá why did you stop me what is all this nonsense what is all this nonsense nígbà wọn ó dàkú rẹ̀ wọ́n bẹ̀rù òfin bẹ̀ àwọn ọ̀dọ́ náà dẹ̀ nìyẹn o tá a fẹ́ di aṣíwájú ọ̀la ìbò la ti ń sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o bọ́mọ 20 years bá di kánsílọ̀ ládùúgbò kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ tọ́mọ 25 bá di kánsílọ̀ tó di chairman àdúgbò tó di honorable house of assembly kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ kò sáwọn wà táwọn wù yìí tó lè jẹ́ káwọn bàbá yìí gan tó lè kí wọ́n yọ̀ǹda fún wa ẹ̀yin dáadáa ẹ̀yin mọ́mí tẹ́ ń gbọ́ mi lé lónìí ṣáà ní confidence láti wò fáwọn ọmọ yìí pé ókè ṣe bọ́ọ̀dẹ ni ẹja dìbò fún ṣé wà ṣe ń wù ládùúgbò ṣe ń wù nílé ṣe ń wù léèwé tó lè jẹ́ ká ní ìgbàgbọ́ tó péye nínú wọn kó ṣe gbogbo wọn ẹ mọ́ sì mí gbọ́ o gbogbo ọkọ o ṣùgbọ́n tá a bá ní pé ká wò ó lọ́wọ́ tá a wà yìí ní ayé tá a wà lóde òní ọ̀dọ́ tó mọ ohun tó ń ṣe tá a bá kó 100 jọ a lè rí 60%. A lè rí 60%. Tá a bá ní ká wò ó ká fojú òye ká fi wò ó. N tó ń sọ fún wa ni pé nísìnyí náà pé àwọn tó corrupt gan ti pọ̀
jù náà àwọn ọ̀dọ́ fúnra lára wọn. Now nígbà tẹ́nìkan ti tó jẹ́ pé pam ó ti wọ́ọ̀kì oníke ẹ lọ sí báǹkì káàkiri lẹ́nu àgbàlagbà mélòó ti fẹ́ ní báǹkì mọ́ ṣé báwọn ọ̀dọ́ ẹ̀ ni wọ́n ń gbà síbẹ̀ ebo ọmọ tójú ẹ̀ ń rí pẹ̀lú àkáǹtì àbí báǹkì wọlé dé lónìí tẹ́ ẹ bá rúgbó ń bẹ̀ tó ń tẹ kọ̀ǹpútà ṣé báwọn ọ̀dọ́ ẹ̀ náà rí àwọn tí wọ́n wà ní NEPA office ṣé ọ̀dọ̀ kọ́ ló wà ń bẹ̀ ni arúgbó mélòó ló wà ń bẹ̀ bá arúgbó bẹ̀ dráìfà ni kò sárúgbó ń bẹ̀ mọ́ àwọn 25, 30, 35, 40, 45 gbogbo àwọn parasita kan nípa bó ṣe wà ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹ lọ síbẹ̀ lónìí ẹ lọ wò jàǹbá tó ń ṣàwọn ẹ̀pẹ̀ lákàntì wọn ṣàdúgbò ló ń ṣe ẹ tẹsẹ̀ kan bodò ọ̀nì ń fà ṣé kò yẹ kó tètè ya járe padà pé àwọn ọmọ yìí gan ṣé wọn ní bá nǹkan jẹ báyìí ẹ̀rù ń bá àwọn bàbá yìí náà ni ẹ̀rù ń bá wọn ni kí lọ́nà àbáyọ ẹ rí i pé mo fókọ̀sì lórí àwọn ọ̀dọ́ díẹ̀ lẹ́nu bíi ijọ́ mélòó kan sẹ́yìn báyìí mo fẹ́ ṣí wa níyè àwa ọ̀dọ́ ẹja ṣíra wa níyè a fi àyè sílẹ̀ fáwọn bàbá yìí láti ní ìgbàgbọ́ tó péye nínú wa yes ó lè jẹ́ ó lè bínú sí ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni a ká máa sọ òun ìwọ náà yẹrẹ wò náà ẹ má jẹ́ ká dàbí sáínbọọdù àwa ọ̀dọ́ olóma àtọ́ka this way to bẹ̀ sáínbọọdù wà lójú kan náà o ẹ̀yin wọn ní kẹ́ lọ protest ọ̀dọ́ ló lọ jà ọ̀dọ́ ló lọ dìbò nígbà bá ti gba kọ́bẹ́ tó lọ dìbò ó tán ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ni ṣùgbọ́n ṣé àwọn bàbá yìí ṣé wọ́n ní confidence nínú wa ṣáwa gan ní confidence nínú ara wa ọ̀dọ́ tó ń ka scores fọ́dọ̀ ẹgbẹ́ ta ló ń jíjà yín ta ní backbone yín àwọn bàbá ok ìwọ wàá rí pé wọn ní bàbá ìjọ kan ṣá wọn náà padà báyìí ọ̀dọ́ ní ìwà padà bá bàbá tó bá wá ṣe lẹ̀ lénìí ló padà máa sọ fún ẹ nígbà tí àtàgbà bá dé wọ́n ṣáà máa wọ̀ọ́rí àdálẹ́kọ̀ ọmọ kó káàkiri ń tiẹ̀ jẹ́ wọn ó lù ẹ̀ tán tẹ́ bá lù ẹ̀ tán wọ́n á dírọ̀pù ẹ wọ́n á tún lẹ́lòmíín lù ẹlòmíín ti rẹ lápá kan olójú kan ẹlẹ́sẹ̀ kan alábọ̀ ara nípa ìwà jàgídíjàgídí táwọn bàbá ń lò yé fún ẹ bá dẹ̀ lọ padà bá wọn nípa àwọn ti sanwó sẹ́yìn fún ìnáwó ṣé lóòótọ́ wa ni àbúrò bàbá mélòó ló lè kádà jáde ń sin náà àwọn ọ̀dọ́ kí ni ọ̀nà àbáyọ tí agbo òṣèlú wà lórílẹ̀‐èdè yìí àwa ọ̀dọ́ kí ni ọ̀nà àbáyọ níta dà sí lónìí ni bọ́ọ̀lù náà ṣe fẹ́ dépò yìí táàjọ ọmọlúàbí tí wọ́n máa fi ní confidence lé wa lórí pé tó àwọn ọmọ wa ló yá ní kó tẹ̀síwájú bọ́ọ̀lù láṣẹ rí níta dà sí lónìí ni ẹ̀yin bàbá tẹ́ fẹ́ pè wọlé àbí ọmọṣáwà ńlé ṣé wà táwọn àwọn fún gbà yẹn ṣe làwọn hùn sí ṣé wà táwọn fún gbà yẹn àwọn bàbá tó bí àwa náà ṣe làwa náà hùn sí àádà ṣètò ẹ má gbàgbé ẹ darapọ̀ mímí lórí Tungba live ní Facebook wa Tungba FM live ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ ẹ̀yin náà lé kọ́mẹ́ǹtì yín síbẹ̀ tó bá tún ṣe é ṣe WhatsApp nọ́mbà wa rèé 09153250156 lórí WhatsApp wa ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ 09153250156 WhatsApp nọ́mbà wa nìyẹn bẹ́ẹ̀ bá pè é kò lè lọ mẹ́sẹ̀gì yín nìkan ní kẹ́ text messages nìkan ènìyàn ń gbà ń tiẹ̀ ẹ bá wa sọ̀rọ̀ lórí rẹ̀ ẹ darapọ̀ mọ́ wa ní Facebook live wa Tungba FM live ẹ rí mi ń bẹ̀ Ayọ̀bámi ambassador Ayọ̀bámi Akínádé ìwọ náà ló ń lé ọ̀nàrẹ́bù olóṣèlú èmi náà olóṣèlú tó gbóná gan ó yẹ pèsè ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí 08113051009 08113051009
1009 tàbí 080561310. Ẹ kú ètò. Ọlọ́run ló bá wa tù ú. Ǹgbà ò ní bàjẹ́ o. Àmì Ọlọ́run. Ọ̀pọ̀lọ yóò ní dàrú o bàbá Yọ̀kì. Ọmọ mi dídà fúnra. Mrs. Adára Májà látòkè gbódò. Ẹ̀rí ọ̀rọ̀ tẹnu síta lọ́sàn yìí. Díẹ̀ lọ́wọ́ ọmọ púpọ̀ lọ́wọ́ òbí. Òbí mi ò parọ́ ojú iṣu lọ. Eya orebete. Honorable Arúbalógun lálejò tẹ ká gbà lónìí ṣùgbọ́n ó ga o. Àárètí wọn, àṣíretí wọn, àṣíretí wọn. Tí wọn ò bá dé wàá bá wa lórí ètò lónìí tó a jẹ́ pé àá kọ̀ǹpọ́sìrì wọn láti wá lọ́jọ́ Jímọ̀. Àá kọ̀ǹpọ́sìrì wọn láti wá lọ́jọ́ Jímọ̀. Honorable Arúbalógun à ń retí yín o, à ń retí yín. Hello, lágbo òṣèlú lẹ́tò. Hello sir. Ẹ kojúmọ́. Àwa máa rí o. Àdúrà yẹn máa gbọ́ lọ́wọ́ máa fi ń ṣe o. Àmì Ọlọ́run. Lágbo òṣèlú lẹ́tò kí lórúkọ yín? Alàgbé àtìsí láti Ìkòròdú. Alàgbà. Alàgbé àtìsí. Aláàjì Akeem láti Ìkòròdú. Alàgbé àtìsí. Ok. Láti Ìkòròdú. Láti Ìkòròdú èbúté. Mo ń gbọ́ yín sàn. Ṣé rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kọ́lọ́hún ṣàánú wa ni? Àmín. Ẹ̀kìnì àánú la nídìí lórílẹ̀-èdè. Ṣé rí àwọn ọ̀dọ́ ta ní kí wọ́n jáde kò dàbí ẹ̀fà ẹni kọjá àmọ́ ọ̀dọ́ ẹ̀ sọ ọ̀dọ́ míì tó máa ṣòkò tó yẹ kó wọ̀ ọ̀dà máa ní kó jáde tó àti tójú wa báwo la yẹ fẹ́ bá sọ̀rọ̀ báwo la yẹ fẹ́ gbọ́. Àmọ́ nǹkan tèmi rí ń bẹ̀ ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn pé gbogbo tó jọmọ Nàìjíríà kó tàkàdì wa ọgọ́ òun ni ìjà wa. Àti ọ̀dọ́ ló fẹ́ lọ́bẹ̀ ni ọ̀ àtàwọn bàbá yẹn náà ló ṣì fẹ́ padà lórí ìkíní yìí náà àmọ́ tó ní kálukú wa bá ti ní ìwé ìdìbò wa lọ́wọ́ àmọ́ ìta máa tẹ̀lé ìyẹn la lè jà lórí ẹ̀ ajẹ́mọ̀ ọ̀tí mi rí ní lórí ọ̀rọ̀ yẹn òun nìyẹn. Pé tá a bá ti ní ìwé ìdìbò wa lọ́wọ́ àmọ́ ìta tẹ̀lé tó o lẹ ti ń gbọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí tá à ń gbèsè kò sí bẹ̀bẹ̀ rẹ̀ dì tá à ń tí ń tẹ́ di láìsí mọ́tò tí ń tẹ́ mọ́tò. Ṣá ní voters card wa lọ́wọ́ ṣá. Hello. Ẹ mọ̀ ká sọ. Ẹ kúrò ní rédíò yìí ẹ pátápátá tàbí kẹ́ yín tàbí kẹ́ lùpá. Ẹ kúrò níbi tẹ́ ẹ wà yẹn ṣá. Ariwo yẹn pọ̀. Tẹ́ ẹ bá ti pè wá wọlé tẹ́ ẹ ti lọ́ọ̀fẹ́ láti wọlé ẹ súnkúrò ní rédíò yín tàbí kẹ́ ẹ yín sílẹ̀ pátápátá ká lè gbọ́ra wa yín dáadáa. Hello. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ṣáàtì ẹnì káàdì ìdìbò ń gan lọ́wọ́. Káyọ̀ pé tó ẹ jẹ́ ká fa alágbájá báyẹn kalẹ̀ kó tiẹ̀ ṣáájú wa gẹ́gẹ́ bí ọ̀dọ́ ṣé ẹ ti fẹ́ fà kalẹ̀ ẹ̀ ṣó ní káàdì ìdìbò ẹ̀ lọ́wọ́. Hello. Ẹ mọ̀ ká sàn. Orúkọ yín bó lẹ ti ń pè wá. Orúkọ mi ni Ọ̀nàdìbò àti onífàṣẹ láti má forúkọ Òṣòdì Ọ̀nàdìbò àti onífàṣẹ. Láti má forúkọ Òṣòdì yes ó dà bẹ́ẹ̀. Honorable bó o ní o. Adúpẹ́. Tọ́ à ń gbọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ ní pẹ̀lú ìgbésẹ̀ rẹ̀. Ẹ ṣe. Lórí ọ̀rọ̀ àwa ọ̀dọ́ Nàìjíríà láti kámúra sí ọ̀rọ̀ ìṣèlú wa. Ó ṣe nílò àánú pé àwọn ọ̀dọ́ wa ló ti ìyàwó wọn ti torí sí wọn lórí ìṣèlú ìṣèlú rárá. Àwọn ará gbọ́dọ̀ rẹ̀ ti tẹ́lá sí nínú wa náà àìsíkọ́ púpọ̀ nù wa àwọn ọ̀wà àtẹ̀gbánu púpọ̀ lọ́wọ́ àwọn ọ̀dọ́ wa náà kọ̀ọ̀kan. Oṣù ní ẹ̀dá púpọ̀ náà káńtẹ́lẹ̀ ìpàdé tí wá ní. Lára àwọn ìyá tó jáde tó ṣiṣẹ́ fún wọn náà fún kán ràn lọ́wọ́ kan ṣe. Wọ́n ṣe wọlé tán, wọ́n tilẹ̀ fún mọ́ wọn ní ìbẹ̀yẹ tó rí bẹ́ẹ̀. Gbogbo orú àwọn ọkọ̀ báyìí náà kò yẹ kó máa ṣẹlẹ̀. Nígbà táwọn èèyàn bá wò pé ọ̀dọ́ ni wọ́n láti ṣe àṣìṣe. Ojú pọ́ńdọ̀ náà ló máa padà bójú àwọn ará àṣìṣe. Ìmọ̀ràn tèmi fún àwọn ọ̀dọ́ sí bí a bá pèrè àwa jọ ìṣú lókù gọ́ọ̀mẹ̀ntì ká ṣe nítorí láàrin ara wa ọ̀dọ́ tá a bá rí pa pálẹ̀ nítorí pé mo fi tẹ̀ náà tán ká ti wá solúṣọ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ọgbẹ́ni ń bá àrùn ẹ̀kọ́ ló lọ sí.
pẹ̀lú táwa náà bá ń bí ara wa tá à ń ṣe ní wọ́ọ̀dù wa by word àbí ká bẹ̀rẹ̀ láti kánsẹ́lọ̀ tá a bá ń ṣe ló máa ń pọ̀ bẹ́ẹ̀ ní ìlú máa padà wá sí òkè wa títí lágbájá ìṣe àwọn fẹ́ gẹ́gẹ́ bí onímọ̀ra bẹ́rù ìgbà àwọn Yorùbá ní ìlú ìdí ní kí nìkan ní lọ́jọ́ tá a bá ti dágbò òṣèlú tá a ti ṣe ní kí lọ́wọ́ oníkálukú mọ bí tó máa fi lọ́kàdé sọ̀rọ̀ wa lọ́sìn máa ráwọn tó máa dúró ẹ̀ma rẹ̀ tó máa bọ́ síwájú oníkálukú tó láti ṣe tó wà bẹ́ẹ̀ ìrìn sí ìwọ̀n ó já ó ti já ó gẹ́ta sí mi ó ń rẹ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ tó alàgbà tí wọ́n bá wá sọ̀rọ̀ yẹn ní ọ̀nàrẹ́bù làwọn náà láti Máfolúkù Òṣòdì adúpẹ́ pé òkan ẹ jẹ́ àdúpẹ́ lọ́nà. Uphold our honor and glory. Kò síbi kíbi tí mo rè tèmi ò ní fọwọ́ sọ̀yà. Ọmọ Naija máa ní mí. I pledge to Nigeria, my country, to be faithful, loyal and honest. Kò síbi kíbi tí mo rè tèmi ò ní fọwọ́ sọ̀yà. Ọmọ Naija máa ní mí. To defend our unity, uphold our honor and glory. Kò síbi kíbi tí mo rè tèmi ò ní fọwọ́ sọ̀yà. Ọmọ Naija máa ní mí. Kò síbi tí èmi náà rè tí mi ò ní fọwọ́ sọ̀yà pé ọmọ orílẹ̀-èdè yìí tá a mọ̀ ní Nàìjíríà yìí ò ní mí. Nígbà tá à ń bá a ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ dè wẹ́rẹ́ tá à ń bẹ́tò náà bọ̀ àwọn yẹn ti ń pè wọlé dáadáa ẹgbẹ́ ìmọ̀ràn tí wọ́n ń fún wa pàápàá jùlọ ọ̀nà níbo wa láti Máfolúkù ó ní tó bá ṣeé ṣe káwọn ọ̀dọ́ káwọn pera àwọn jọ ní local government by local government káwọn bára àwọn sọ̀rọ̀ orientation kó wáyé ká lè mọ̀ pé àwọn ọ̀dọ́ ń kọ́ àwa náà ṣetán wọn ò ní lè fọwọ́rọ́ wa sẹ́yìn mọ́ ẹ jẹ́ kí n tó gba ìpè jẹ́ ń gbà pé kan sí hello. Kolomo 08056131009 08056131009 tàbí 08113051009 WhatsApp wa ṣáàtì ní àtẹ̀jíṣẹ́ lórí ẹ̀ ẹ bá ń yẹ̀wò kàkà àti tó bá wà ń bẹ̀ jáde 09153250156 àwọn ọ̀dọ́ kí ni ọ̀nà àbáyọ táwọn náà ta fi lè rí ọwọ́ mú nínú ètò òṣèlú lórílẹ̀‐èdè yìí táàfin ní jọmọ lásán lórílẹ̀‐èdè yìí tí ọlá ti wa náà tí ó fi dátorí pé ọmọdé ò ní iná ni ó padà wàá dàgbà bó dọ̀la. hello ó dàbí ni pé nẹ́tíwọ́ọ̀kì ti ó ṣẹnu gọ́ngọ́ lẹ́ẹ̀kan sí WhatsApp wátẹ́lẹ̀ tí a tẹ̀síṣẹ́ lé lórí tẹ́ ẹ bá pé kò lè lọ ẹ mọ̀ wùlẹ̀ tíráì láti pè rárá tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ní Facebook live fún wa kẹ́yìn náà kẹ́ kọ́mẹ́ǹtì lórí ẹ̀ lórí Tungba FM live ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ lè kọ́mẹ́ǹtì náà síbẹ̀ kẹ́ sọ kọ́mẹ́ǹtì fún wa tàbí lórí WhatsApp wa tàbí kẹ́ ẹ gbé ọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ 08056131009 òní ó wà nílẹ̀. hello tó ó dàbẹ̀ ni pé kọ̀ǹsọ̀dìjápọ̀ ti wà lórí ẹ̀ àárìlò rárá àti rárá àárìlò tó ẹ jẹ́ kí n mọ̀ fìyẹn ń gbà náà kí n mọ̀ fi dágbé lórí ètò lónìí ó yá ẹ jẹ́ kí n gbọ́ ètò wa mẹ́. hello ó ṣẹnu gọ́ngọ́ náà ni tó ó ń rèé wọ́n ní above 40 years Adékúnbí Abíọ́dún ó ní above 40 years is no more an adult we should know
that you should know that one first pé ẹni tó bá ti pé èèyàn jẹ́ ọmọ ogójì ọdún yẹn kò pọn dandan pé ìyá sọ pé báyà dandan pé ìyẹn sì jẹ́ ọ̀dọ́ tàbí pé bóyá kì í ṣe ọ̀dọ́. Hello. Àgbà orúkọ tèmi ni Akọ́rẹ́dé Afrádẹ́kùn Ṣòwò láti Òkèmùtì níbi Ìbálùwò. Láti Ìtàlùwò Òkèmùtì. Kí lẹ gbórúkọ yín? Akọ́rẹ́dé Afrádẹ́kùn Ṣòwò. Afrádẹ́kùn Ṣòwò. Fọ́gá náà. Fọ́gá. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Tọ́ ó yá mò ń gbọ́ yín. Àwọn ọ̀dọ́ lè ṣe ìlú yìí náà. Àwọn ọ̀dọ́ lè ṣe àwọn gbogbo ọ̀dọ́ kọ́ ló ṣòkòtò sílẹ̀ bẹ̀rẹ̀ ìdí. Àwọn ọ̀dọ́ tó ní ìmọ̀ tó ní ọgbọ́n lórí náà lórílẹ̀-èdè wa ni. Tí àwọn bàbá yìí lè gbà láyé kó ṣe ìjọba yìí láti bí ọgọ́ta ọdún táwọn bàbá wa ti ṣe. Wọ́n fi ọ̀dọ́ tó jẹ́ ọmọ 40 years kọ́ ya kọ́ fi síbẹ̀. Bó jẹ́ Yorùbá, bó jẹ́ Ìgbò, bó jẹ́ Haúsá, bó jẹ́ ọ̀dọ́, bó jẹ́ ọ̀dọ́. Ọmọ káwọn bàbá yìí náà wọ́n jẹ́ kí ọ̀dọ́ yìí ṣe. Wọ́n jẹ́ kí àwọn ọ̀dọ́ ṣe bí ọmọ 40 years kọ́ jẹ́ kó ṣe wọ́n lè ṣèlú yìí náà. Ọjọ́ àrọ̀ wọn nítorí Ọlọ́run wọ́n ṣe gbogbo ọ̀dọ́ ló ń wọ ṣòkòtò sí ọ̀bẹ̀rẹ̀ ìdí o. Èmi tí mo máa ń sọ̀rọ̀ ọ̀dọ́ ni mí. Ọ̀dọ́ ni mí, àwọn ọ̀dọ́ dẹ̀ wà nílùú tó jẹ́ ọkọ lórí dáadáa. Àwọn bàbá yìí náà ló dẹ̀ sọ àwọn ọ̀dọ́ yìí ìdàkudà yìí náà. So àwọn bàbá ìlànà wọn sọ àwọn ọ̀dọ́ ìdàkudà. Ẹ ṣe. Ẹ kó ètò. Ẹ ṣe. Jẹ́ kí n sáré ṣe báyìí kí n ka àtẹ̀jíṣẹ́ tó wà níbí látọ̀dọ̀ Abíọ́dún. Ó ní not only the youth put trousers at their down bottom, elder also do so. Ṣebí is what the youth was trained with or grow with will be how they will behave. Ṣẹ́gbọ́n tó wà kèé sáwọn ọ̀dọ́ nìkan ló ń gbé sòkòtò bẹ̀rẹ̀ di òkè bàbá 70 gan tí bàbá 70 bá gbé kó sòkòtò bẹ̀rẹ̀ di ó yẹ kí wọ́n chẹ́kì ẹ̀wò dáadáa. Ẹ wá tó ń wo náà ṣe ẹgbẹ́ àbí wọ́n ní àwọn nǹkan tíjọba náà sìgá tíjọba lọ́wọ́ sí yẹn náà wà níbẹ̀. So ó ní I do not have any candidate. Me, I will still suggest we should allow God to choose for us. Orí ẹ pé òun ò tí ì lẹ́nìkan pàtó ṣùgbọ́n òun náà ń sọ fún Ọlọ́run pé tó okùn mẹ́ta kan fọ̀rọ̀ wálé Ọlọ́run lọ́wọ́ bó ṣe rí nìyẹn. Adúpẹ́ pé okùn lórí ètò tòní ó dà pé ànírú jù báyìí lọ. Ó ní ẹ káàsán orúkọ mi ní Wàsíù Onífádé. Ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ kí a pe ara wa jọ lágbo òṣèlú ká ṣíra wa létí èmi ti ń rò I'm youth leader ní wọ́ọ̀dù mi. We are ready to serve. Tó Ọlọ́run á mú yín débẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ọ̀dọ́ tó bá ti ní lọ́kàn láti ṣe ń tó tọ́ èyí náà débẹ̀ ṣùgbọ́n ìmúra wa ìṣesí wa ìsọ̀rọ̀ wa ìwàsí wa ládùúgbò tá à ń gbé ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó ṣe é tọ́ka sí ní dáadáa tó ṣe é tọ́ka sí. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ̀yin ọ̀dọ́ iṣẹ́ di ọwọ́ yín iṣẹ́ di ọwọ́ wa. A ní jù báyìí lọ lónìí lórí ètò lágbo òṣèlú pẹ̀lú ambassador Honorable Ayọ̀bámi Akínrìnyádé. Orúkọ mi ni Adébáyọ̀. Ọ̀dọ́kẹ́ ó pariwo ọ̀sán gbọ́dọ̀ wà sọ ní Kakíbólú ẹni ẹ̀wọ̀n ló dé ọ̀dọ́kẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìjọba lọ́wọ́ ó ní tó náà rí kó náà tó sọ tiẹ̀ Mr. Jáwọn sí olólọ́wọ́ bọ́tì tó ń tẹ̀ tiẹ̀ fún gbọ́mílé Tọ́pẹ́ Tèmítọ́pẹ́ Òjó olówó àndí ẹ̀rọ Samuel wà mí pẹ̀lú mi sọ ní Kakíbólú ló jẹ́ kí n máa wò mí ní kìtìkìtì lórí agbóhùnsáyé bí mo ṣe rí ọwọ́ ẹ̀ ló wà live là ń pèrò ẹ̀ tó ń gbá FM live Sodiq ló wà ní Akíbólú ọwọ́ rẹ̀ akànkì lágbára ọwọ́ lọ. Tó adúpẹ́ pé òkun à ń lọ fún tòní pẹ̀lú àṣẹ Ọlọ́run tó ti lọ́jọ́ Friday ẹ̀ tó pàdé wa lórí àkọ́tún ètò láǹpẹ̀ ní lágbo òṣèlú wọ́n ti lọ́jọ́ Sátidé bákan náà ní dédé àkókò kan náà Honorable Arúbalógun mo rí mẹ́sẹ̀gì yín ẹni á má bínú tó àbínú ṣùgbọ́n ẹ jẹ́ á mandate ẹ̀ fún yín èmi náà wà á kọ́ pọ́sibítù ìjọ Friday ẹ yọjú sí wa lórí ètò náà ní lágbo òṣèlú. Oníyẹ̀ṣe ọlọ́kà àṣewọ ẹni tó bá wa jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín. Ambassador Ayọ̀bámi Akínrìnyádé lórúkọ tèmi fún ìpolówó ọjà lórí ètò yìí tàbí ìwọ náà jẹ́ olóṣèlú tó dáńtọ́ láwùjọ ẹ pè mí láti fọ̀rọ̀ wá lẹ́nu wò láti wá darapọ̀ mọ́ wa lórí ètò yìí 08059799858 08059799858 àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ó ń tẹ̀ síwájú.